tún máa gbélé bó ṣe délé ọkọ rẹ báyìí nǹkan bẹ̀rẹ̀ sí change fọ́kọ ẹ̀ gbogbo nǹkan ẹ̀ tó ń lọ dáadáa tẹ́tẹ̀lẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí lọlẹ̀ ó wọ́n wò pé kí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé sẹ̀rẹ̀ ò dá ọmọ àsọ bẹ́ẹ̀ mo máa explain fún ẹ súnmọ́bí mi ì sọ yẹn tí àwọn ọmọ yahoo ti lò mi ì sọ ẹ̀yin tí àwọn ritualist ti lò mi ì sọ ẹ̀yin tí wọ́n ti lo nǹkan lára yín o mi ì sọ ẹ̀yin tó ti fọṣẹ bá sùn o ìyẹn kọ́ mo ń sọ̀rọ̀ ẹ̀yin tó jẹ́ wípé ọmọ aládé tòótọ́ nìyín nǹkan gbà tó wá fọkọ rẹ kó tó máa fẹ́ báyìí boyfriend girlfriend gbà mí kó tó máa fẹ́ nǹkan ẹ̀ lọ smoothly bó ṣe bẹ̀rẹ̀ sí wá ń fẹ́ nǹkan ẹ̀ wá ń lọlẹ̀ kí ló fà á ní tó fà á ni mo fẹ́ sọ fún yín nínú fídíò yìí farabalẹ̀ kó jókòó o lè má tẹ̀lé mi o lè má follow mi àmọ́ láìkì fídíò yìí kò dẹ̀ share fídíò yìí lọ sórí YouTube mi Ogbonitọ TV kó lọ subscribe síbẹ̀ ibi tó máa wo àwọn nǹkan tí mo fẹ́ máa post yìí máa sọyọ kan lórí TikTok nbí ìyókù ó dórí YouTube sórí nǹkan tó fà á ni wípé yàtọ̀ sáwọn tí wọ́n ti lò ó àwọn tí wọn ò lò ní mò ń sọ o kí ló fà á nǹkan àkọ́kọ́ nítorí wípé ìṣẹ̀dọ̀ ọmọ aládé kan wà tí wọn kì í yàn jẹ wọn bí ẹ̀dá tó bá yàn wọn jẹ wò wá gbà lásán ni bọ̀tán pọ̀ ọmọ aládé lájẹ lásán ni wọ́n pe ọmọ aládé wọ́n á pè lájẹ wọ́n ní ẹ má dọ́dọ̀ rẹ̀ àjẹ́ ní àgbà ní o torí bó ṣe ń sọ báyìí ló ṣe ń ṣe tó bá ṣẹ̀mí inú wọn tó méjì wọn báyìí kán sílẹ̀ tí ẹ ti bá ẹ kò tó sí nǹkan tó tún ṣe lórí ilẹ̀ mọ́ tó máa dà àfi tó bá tó dárí jìn mi ì fi halẹ̀ mọ́ ẹ̀ reality ni mo ń sọ àwọn ọmọ aládé kan wà tó ò gbọdọ̀ yan jẹ́ kì í ṣe gbogbo wọn náà àwọn kan wà àwọn yẹn rọ̀ nínú wọn bó fi wọn níyàwó àkọ́kọ́ tó bá promise wọn pé bébì mi ní fẹ́yàwó lé ẹ bí ó bá ti plan ẹ̀ báyìí gbogbo ọ̀nà ti bẹ̀rẹ̀ sí ń dàrú bó fẹ́ wọn ní kejì bébì mi ò ní fẹ́yàwó lé ẹ tó bá tuntun kó fẹ́ try kó fẹ́ fẹ́yàwó lé wọn báyìí ó ti bẹ̀rẹ̀ sí rògbò àwọn ọmọ aládé kan ni àwọn yẹn ò gbọdọ̀ yẹn wọ́n jẹ́ ẹ̀yin ọkùnrin kọ́ wà tó kọ́ ẹ máa claim I'm a traditional man má lọ fẹ́ ọmọ aládé o nítorí wípé tí o bá kọjá yẹ wọ́n á fi ẹ̀ nàkànàkàn wọ́n jẹ́ kó mi jẹ́ wọn kán sílẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín sáwọn ló fi ẹ̀ ṣẹ̀dá wọn ní ẹlẹ́bí àti pé tó bá yàn mí jẹ tí sẹ́dẹ̀ máa fi àjẹ́ mi ṣé tèmi á máa wòran ni lè ṣe máa rí wípé wọn ní àgbà tí mo dé fẹ́ lágbẹ́já gbogbo ó ń gorí ẹ̀ ó tún gorí obìnrin mi tó o sì sọ fún pé bíbí mi ò gorí obìnrin mi mọ̀ ìwọ ni mo fẹ́ máa fẹ́ ìwọ mo fẹ́ fẹ́ gbogbo tó sọ yẹn lọ́dọ̀ tí wọ́n ti accept ẹ̀yin lẹ ń parọ́ ń bí ibi tí wọ́n ti wá wọn kì í parọ́ lọ́hùn ẹ̀yin lẹ ń parọ́ ń bí ṣèyí ò lé ní àwọn kan tó wà nínú àwọn ọmọ aládé ìdí tí ọkọ yín ṣe àwọn kan tó pé tó o bá ń bá wọn lájọṣepọ̀ o gbọ́dọ̀ tó ń bẹ́lòmíì lájọṣepọ̀ àkọ́kọ́ nìyẹn àwọn kan wà o gbọ́dọ̀ tàn wọ́n jẹ tó bá tàn wọ́n o mọ̀ pé ní ọkàn rẹ ò fẹ́ fẹ́ o dẹ̀ ń tàn o dẹ̀ ń bá lájọṣepọ̀ o dẹ̀ ń bá ṣe gbẹ kódà o dẹ̀ má bá lájọṣepọ̀ kó o dẹ̀ má tàn so pé òun ni o mọ̀ pé òun tàn ìṣẹ̀dá rẹ̀ mọ̀ pé òun tàn òun tàn orógo ayé ẹ̀ nìyẹn àwọn kan tún wá ibi tó ti ń bá wọn lájọṣepọ̀ o gbọ́dọ̀ gbé obìnrin ní ìwà síbẹ̀ bá lájọṣepọ̀ kódà kó jẹ́ pé òtẹ́ẹ̀lì ṣe pé nǹkan bá ti wà lóòtẹ́ẹ̀lì ẹ̀tì bẹ́lẹ̀ ìsìn ó ti lọ ẹ̀tú pè mí àtún wá bá yín bẹ̀ kí n kàn ọ̀gá àgbà àwọn kan wà tó bá dán wò fún wọn ó dán tán ni ó fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ àwọn ọmọ aládé kan náà tí kí n tó rìbí ìṣẹ̀lẹ̀ fún ẹ ibi tó ti ń bá wọn lájọṣepọ̀ lórí ibùsùn tó ń bá wọn lájọṣepọ̀ wọn bí ẹ dá kó o bẹ́lòmí lájọṣepọ̀ bẹ́ẹ̀ bó o bá dán wò ó jẹ ṣégeṣége nù yà kúdẹ̀kúdẹ̀ kó o tẹ̀ ló lọ́gbà wà lè gba rúùmù mi o bọ́ tó o ti gbé wá sùn sórí ẹ̀ tó o bá lájọṣepọ̀ ń bẹ́ o ò gbọdọ̀ bẹ́lẹ̀ mi lájọṣepọ̀ ń bẹ́ mi ì sọ pé ọmọ tó gbé ní rọ́ǹsì o mo sọ pé ọmọ tó sọ pé ẹjọ́ ń fẹ́ra yín àwọn ẹ̀dá aládé kan nìyẹn àwọn ẹ̀dá aládé kan dẹ̀ wà o ò gbọdọ̀ bá wọn sùn látẹ̀yìn
mo ń sọ nǹkan tó ń fa ìfàsẹ́yìn fún ẹni tó ń fẹ́ nígbà tó bẹ̀rẹ̀ sí fẹ́ o ò gbọ́dọ̀ bá wọn sùn látẹ̀yìn o ò gbọ́dọ̀ bá wọn sùn látẹ̀yìn bó bá wọn lájọṣepọ̀ látẹ̀yìn ìfàsẹ́yìn ńlá ni ìbáṣepọ̀ látẹ̀yìn pé ó yá jẹ́ kí n fẹ́ nílò jẹ́ kí n fẹ́ lálájá ìfàsẹ́yìn ta ló máa ń jẹ́ fún àwọn ọkùnrin tó bá wọn ṣerú ẹ̀ àwọn ọmọ aládé kan wà naturally ẹni ńlá ni wọ́n tí wọn ò bá rẹ gbogbo nǹkan tí wọ́n ń ṣe sílẹ̀ fún ọkùnrin yẹn kò sí bó ṣe fẹ́ ṣe wọ́n á máa nídìí ọkùnrin yẹn lọ àbí tó bá tó rẹ̀ sílẹ̀ fún tí wọ́n rẹ̀ sílẹ̀ fún tí wọ́n sọ ní ọ̀rọ̀ tí wọ́n kọ́ lórí Olúwa jọ̀ọ́ bá mi fọkọ mi lásìkì bá mi fún lásìkì mo fẹ́ kó jẹ́ pé òun ló máa fún mi mo fẹ́ kó pé òun ló máa fún mi ó tún máa ń fà tó ti yẹ yín báwọn tó bá tún sọ bẹ́ẹ̀ yẹn ló lè wọ́ọ̀kì so mọ̀dí tí gbogbo ẹ̀ ṣe ń lọ́ọ́lẹ̀ fún ọ tó jọ ọmọ aládé tó rà jíjẹun ọmọ aládé ni ẹ́ ò dẹ̀ wá rí ajé dẹun ọmọ aládé wọ́n ní ọba ba lórí ohun gbogbo kò yẹ kí ajé kó wá wọ́n ọmọ aládé tọmọ aládé tó bá ṣe ajé ó máa rí ó máa wọ́ọ̀kì fún wọn mi ní gbogbo ìlọ́dún lóòsà tó kẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe ajé o ṣe ẹ gbọ́ mi I didn't force you to do that I'm only telling you wípé o máa ń wọ́ọ̀kì fún yín bẹ́ẹ̀ ni o máa ń wọ́ọ̀kì fún yín tó máa ládé tó bá fi ọkùnrin tó ní ifá plus ni protection ni fún yín ìdọ́kọ́ ní gbogbo ọkùnrin tó ní ifá yes ọmọ ní gbogbo ọkùnrin ní ifá kó tó fẹ́ ni pé kó fi nǹkan kan jù ọ́ lọ kó fi nǹkan kan kó fi jù ọ́ lọ ọmọ aládé mi inú yín yóò tún wá lọ sẹ́fà tó bá fẹ́ fọ́kọ ọ̀rọ̀ pọ̀ mi ni o mọ̀ sẹ́fà bó bá fẹ́ sẹ́ o lè sẹ́ mò ń sọ lọ́rọ̀ fún ọ ni kí ló wá fà tí wọ́n gangan wá rí owó lọ́wọ́ pàdé mi ní next video.